bó o bá jẹ̀bi ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀ gbére lẹ́wọ̀n rẹ àwọn ìjìyà tuntun tí ilé asòfin àgbà buwọ́lù rèé. ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀ ti buwọ́lù ìjìyà ẹ̀wọ̀n gbére tí kò ní sísan owó ìtanràn nínú fún ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀. ìgbésẹ̀ náà rèé ó mà wáyé o láti gbógun ti ìwà ìfipá bá ọmọdé lò pọ̀ tó ti ń wọ́pọ̀ báyìí ní orílẹ̀-èdè nàìjíríà. ìkéde yìí mà wáyé lásìkò ìjókòó ilé níbi tí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Godwin Akpabio tó ti ṣàlàyé pé ìyàtọ̀ wà láàrin ìwà fífipá bá obìnrin lò pọ̀ àti fífipá bá ọmọdé lò pọ̀. ìgbésẹ̀ yìí ó máa wà lára àwọn àtúnṣe tí ilé-ìgbìmọ̀ asòfin àgbà tí wọ́n ṣe sáwọn òfin lórí ìwà ọ̀daràn èyí tí ilé-ìgbìmọ̀ asòfin náà tí wọ́n ṣiṣẹ́ lé lórí. bákan náà sẹ́nitọ̀ Ọpẹ́yẹmí Bámidélé tó léwájú níbi ìjíròrò náà ó mà sọ wípé àtúnṣe òfin yìí yóò fi òpin sí ìwà ìdẹ́yẹsí nínú ìgbẹ́jọ́ ìfipábánilòpọ̀. ẹni tó bá fipá já àbàlẹ́ èèyàn tí wọ́n ń dájọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére báyìí. ààrẹ lé ní ẹ̀sùn tó bá ti jẹ mọ́ ọmọdé ó mà nílò ìjìyà ńlá. fífipá bá ọmọdé lò pọ̀ ó yẹ kó yàtọ̀ sí fífipá bá obìnrin lò pọ̀. àwọn tó bá ṣerú èyí wọ́n nílò ìjìyà ńlá. nígbà tí Akpabio ó ní kí gbogbo ilé kí wọ́n má dá sí ọ̀rọ̀ náà, sẹ́nitọ̀ Adamu Àìlérò ó mú ìmọ̀ràn wá pé ó mà kéré jù 20 ọdún ni ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn ìfipá bá ọmọdé lò pọ̀ ó ló máa lò lẹ́wọ̀n tí irú ẹni bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ ní àǹfààní sí owó ìtanràn sísan o. sẹ́nitọ̀ Sunday Adeleke òun má sọ̀rọ̀ ní tiẹ̀ pé ẹ̀wọ̀n gbére lòún fọwọ́ sí tó sì mú àwọn àpẹẹrẹ orílẹ̀-èdè wá tó jẹ́ pé wọ́n máa ń fi ọwọ́ líle wọ́n máa fi mú ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ìfipábánilòpọ̀. lára àwọn orílẹ̀-èdè tó mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní India àti Pakistan. lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò ilé ìgbìmọ̀ asòfin àgbà ó gba àbá náà wọlé tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé èyíkéyìí obìnrin tàbí ọkùnrin tí wọ́n bá ká pẹ̀lú ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀ ó níjìyà rẹ̀ yóò máa jẹ́ ẹ̀wọ̀n gbére tí kò sì ní sí àǹfààní sísan fáìnì. àwọn asòfin wọ́n ní àwọn máa ń gbé ìgbésẹ̀ yìí láti dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé lórílẹ̀‐èdè Nàìjíríà àti láti fi òpin sí fífipá bá ọmọdé lò pọ̀ tó wọ́pọ̀ ní àwùjọ o. ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti dá ìdájọ́ òdodo padà sí orílẹ̀‐èdè Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ kú iṣẹ́ tàná a kú múra iṣẹ́ tòní àánú Ọlọ́run ọba rèé yóò wá èmi àti yín rí o.